ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi. Èmi náà ni mo tún wá again. Tí ò bá nídìí, obìnrin ò jẹ́ kú mú mi. Ní àná tí mò ń bọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi, àwọn ladies méjì kan wọ́n wo fóònù wọn, wọ́n rí ibi tí mo ti sọ̀rọ̀ lórí TikTok. Ṣé mo bú ìmísí ń bẹ̀ lánàá ni mi understand? Ṣé mo bú ní mo ò bú mi ìsọ̀rọ̀ tó wà again? Kò sí nǹkan tí wọ́n sọ tó pé ìyá òṣèré náà rí mi o. Ìyá òṣèré kí ló ń gbọ́ta ẹni tó lọ́mọ ìjáde ní 12 years. Ṣó lẹ́nu ọ̀rọ̀ ni àwọn ìyá wọn ń jẹ́ kúrò ìkan ní post-fry, ó ń jẹ́ káwọn sọ nǹkan tó fẹ́ sọ. Kò sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ ìyá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ní nǹkan tí mi ṣe, ó bẹ́ẹ̀ kí mi sí lọ jáde o. Torí mi ò mọ̀gbà tí mo lè jáde ní 12 years. Mi ò mọ̀gbà tí wọ́n rape ẹ̀. Mo béèrè lọ́wọ́ mọ́ sí mi. Ẹ̀yin kì í pẹ́ di Mo béèrè àjẹ́. lọ́wọ́ àbúrò mi ó lóhùn òun. Mo dẹ̀ tún ìtorí ẹ̀ ìgbà tí mo lọ bá tí àwọn big brother ní kí n dúró tì í. Mo fẹ́ rí. Mo kò fún mi ní chance 5 seconds ká fi jọ jókòó sọ̀rọ̀. Á lóhùn ráyè. Ó ní nǹkan tí mo rí bẹ̀ tó fi ní kán lé mi jáde náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìyá ọmọ ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n kó lọ sọ síta. Ó jẹ́ káwọn èèyàn mọ̀ o. Torí nǹkan tí mi ń ṣe, wọ́n ti torí ẹ̀. Wọ́n gbé ẹ́ńbágò tí ò ṣe tèmi tó ń lẹ òkò fún mi káàkiri. Èmi ò lé ìmísí jáde rí 12 years o. Mi ò lé mi sí jáde rí. Ọpẹ́yẹmí mi ò lé jáde rí. Mi ì tẹ̀ lọ́mọ mi kọ̀ọ̀kan jáde rí. Mi ò lé wọn jáde rí. Ọlọ́run má sọ ọmọ wa dọ̀tá wa. Mi ò lé jáde rí torí mi ò tiẹ̀. Ọ̀rọ̀ yẹn ó ń ṣe náà tó ní I will never forgive you my mom. Ó ń jẹ́ nǹkan tó ń bà mí inú jẹ́. Bọ́dẹ̀ ṣe ń gbé mi ṣépè lójoojúmọ́. Tí mò ń gbọ́ èpè yẹn máa pè. Ó ní kí n kúrò lórí Instagram. Ó ní kí n má lọ sórí Instagram. Mo ní mo ti gbọ́ fine. Ó ní má lọ sórí Instagram. Ìjọ ó jẹ́ kí n mọ̀. Ó tún yàgò sọ fún mi pé ṣé torí tèmi lòun ṣe lọ sí Big Brother ni. Tí mò ń pariwo kiri. Ó ní mò ń pariwo. Ó ní ṣé àdúrà tèmi ló gbóhùn débẹ̀. Mo mọ̀ pàdúrà mi kọ́ ló gbé débẹ̀. Ọ̀rọ̀ tó sọ fún mi lánàá pé mo ranjú. Nítorí owó tó fún mo kàn ranjú lásán ni. Ẹgbẹ́ mi béèrè lọ́wọ́ ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀ lóòótọ́. Ó fún mi ní owó. Ó fún mi 150. Ó fún mi 50,000. Ǹjẹ́ mo béèrè owó dẹ̀ pariwo owó tó pariwo pé yẹ béèrè owó yẹ béèrè owó. Owó wo ni mo béèrè lọ́wọ́ ẹ̀? Tí bá béèrè owó lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí òbí, ẹ̀tọ́ mi ni mo lè sọ fún ọmọ pé fún mi ní nǹkan báyìí mi ò ní. Mi ò mọ̀ pé ọmọ máa padà fi mí ṣẹlẹ́yà tó máa sọ síta. Mi ò mọ̀ tó bá jẹ́ mọ̀ mi ò ní dánrú ẹ̀wù láṣàkójẹ́ lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá mi bẹ̀ẹ́ gbogbo ọkùnrin àtòbí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìmísí mo wẹ̀. Tí bá béèrè owó lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí òbí, ẹ̀tọ́ mi ni mo lè sọ fún ọmọ pé fún mi ní nǹkan báyìí mi ò ní. Mi ò mọ̀ pé ọmọ máa padà fi mí ṣẹlẹ́yà tó máa sọ síta. Mi ò mọ̀ tó bá jẹ́ mọ̀ mi ò ní dánrú ẹ̀wù láṣàkójẹ́ lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá mi bẹ̀ẹ́ gbogbo ọkùnrin àtòbí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìmísí mo wá owó ẹ o. Mo ò nídìí owó ẹ o. Mi ò jókòó tó owó ẹ o. Mi ò wá owó ẹ, mo fi Ọlọ́run tí mo sì mo fi bẹ̀ yín o. Gbogbo àwọn tó dẹ̀ ń gbé mi ṣépè náà. Ẹ lọ bèrè lọ́wọ́ mi sí fúnra yín o pé ìgbàwo nìyẹn lè jáde o. Ibo ni mò ń gbé gbà, ibo ló ń gbé, ibo lájọ́ ń gbé tí mo ti lè gbé jáde. Torí mo sọ fún wọn, mo ló ṣìkù níkùn mi. Ó sọ ó pe ọ̀rẹ́ mi kan yẹn bẹ̀rẹ̀ sí ń gbé mi ṣépè lórí WhatsApp. Ó ní pé ìjọ́ òun lè jẹun ọmọ. Pé gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fóun, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní mo gbọ́kùnrin lọ sí hòtẹ́ẹ̀lì. Kò sí nǹkan tó sọ. Wọ́n ní mo gbọ́kùnrin lọ bá lóòtẹ́ẹ̀lì. Òun ló ṣe lé mi jáde, mo dúpẹ́. Nǹkan tí ò ṣẹlẹ̀, tẹ́ ń ròbù mi, tẹ́ ń rò mọ́ mi. Ọlọ́run á ṣẹ̀san. Ṣé rí àtìgbà tọ́rọ̀ Ìmísí ti ṣẹlẹ̀, mi ò tí ì fẹnu sí wò. But ẹ̀yin tẹ́ bá súnmọ́ ìyá Ìmísí, ká ní mo lè get number ìyá Ìmísí ni. I wish to talk to her. It's not because I want to interview her. I just want to talk to her. Madam, ẹ má sọ̀rọ̀ mọ́ lórí TikTok àbí any social media. Ọmọ yín sọ pé ẹ̀dá accepted ẹ̀dá, ẹ gbà pé ẹ̀dá. Ọmọ yín sọ pé ẹ léhùn jáde accepted, ẹ gbà pé ẹ lè jáde. Tẹ́ bá ní social media app tẹ́ ń lò, ẹ jọ̀ọ́ ẹ máa lò, ẹ máa kọrin kínú yín máa dùn. Ẹ̀yin kọ́ ni alákọ̀ọ́kọ́ òbí ìyá tó kọ́ máa fọmọ ẹ̀ sílẹ̀. So ẹ sinmi ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media because the more tẹ́ ṣe ń try láti explain ló ṣe máa ní ẹ̀yìn sí. The more tẹ́ ṣe ń try láti explain ni wọ́n ṣe máa lẹ̀yìn lóko sí. I am telling you this, ṣẹ́rí face ní time tó wá yìí o. Face ni ó sì máa lọ. Ìyá Ìmísí, I am Olúwaṣeun Àkànjí. I am not against you. And èmi sọ fún yín lẹ́ni wípé with my full chest, èmi support yín. Ní which way? Tí ìbá jẹ́ ìyá burúkú ní àgbà. Bẹ́ẹ̀ ṣe lóyún Ìmísí báyìí. Lẹ́ti yóyún ẹ̀ kúrò nínú yín, lẹ́ti lọ gbé fáwọn oníbàárà àgbà. Ṣé gbọ́, ẹ má ṣe ní interview mọ́, ẹ má sọ̀rọ̀ mọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́, ọmọ yín tẹ́ ẹ finú yín bí ti sọ wípé ẹ léhùn jáde. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ mọ́ ní ìsinyìí torí pé Ìmísí láyé ṣì ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí.
they will be using it against you. Èmi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀, but I just have to come out and pour my heart out. Madam, ó máa sọ pé kò sí nǹkan tẹ́ fẹ́ sọ ní ìsìtú fẹ́ wo etí àwọn ẹnìkan ni. Nǹkan ò sì gbọ́dọ̀ ṣe mí sí tí nǹkan bá ṣe máa lẹ́yìn lóko pa. Ẹ ṣe máa wò fún ìwọ abiyamọ míì tó ń wo fídíò ìyá mi sí, tó ń léèlẹ̀, tó ń bú, tó ń ṣépè fún, àtọ̀rẹ́ ìyá mi sí, tó pè ìyá mi sí, tó ń ṣépè fún, tẹ́wọ́ ọmọ ọlọ́mọ sábẹ́ ẹ pẹ̀lẹ́ o. Tó bá wà ní ṣú ìyá mi sí, ó ṣe jù ìyá mi sí lọ. Ó máa ṣe jù lọ. Ó ń sì lè ògo yìí tara ẹ̀ wálé ayé náà. Wọ́n rí ẹ̀ ń bẹ̀ ògo yìí ò tara rẹ̀ wálé ayé. Wọ́n rí ẹ̀ ń bẹ̀ ògo yìí ò tara ẹ̀ wálé ayé. No matter how nice you are to Imisi can never be your daughter. And àǹtí Imisi èébú àlọ́ntàun àbọ̀ntànà ẹ̀ tó fi kú lórí ilẹ̀ alàyè yìí ní èébú nǹkan tó ṣe fún ìyá rẹ̀ yìí ó sì mọ tọ́ǹtì ẹ̀. Ó máa traumatize ní ìsìn báyìí inú ẹ̀ ṣì ń dùn ó pè yẹ ẹ kìí kan ẹ pa ẹ̀ lọ́jú lórí social media inú ń bí ẹ inú ẹ̀ ò ti tò rọ̀. Ìyá ẹ̀gbọ́kùnrin wa bá ẹ ní kìí kan nínú ṣe bí ẹ kò ní lẹ́ni tọ́jọ́ ń sọ̀rọ̀. Ṣé kò ní lẹ́ni tọ́jọ́ ń sọ̀rọ̀ ẹni kó wá bá yín kò ní mú èèyàn kan lọ́wọ́. Àbí kí láti ẹ̀ ń gbé tàǹgbé náà. Ìyá mi sí tó bá bí mi sí sóò ní gbélé ayé ni. Tí mi sí ìbáwọ̀ ní bí bóyá Nàìjíríà sóò ní gbélé ayé ni. Stop this thing you are doing. Ẹ má ṣe fídíò kiri mọ́ lórí social media. Èwo lẹjọ́ òṣì bí ìbákà. Ẹ fẹ́ kán lẹ́yìn lóko pa ni. Ẹ fi mí sí sílẹ̀. Ẹ fi mí sí sílẹ̀. Tó bá rán sí ìgbà ìnìyà òun fine. Àwọn mi mọ̀ pé ọjọ́ kan bọ̀ tí mi sí àwọn tí ọjọ́ ẹni tí ó sunkún. Àwa social media. Ìwọ ọmọ tí yẹ lé jáde. Ó jẹ́ kó fi parọ́ gan ni. Láti fi dépò tó dé. Ó fi play pity card. Sorry. Tó wọ́n bá ṣe ìgbà mi. Ìyá ni ẹ̀yà kó lulé mi. Wọ́n bá wá bẹ̀bẹ̀. Ẹ má bínú kíní kan. Kì í ṣe pé ìyá ẹ̀ lè dànù bẹ́ẹ̀ yẹn. Ó bínú abiyamọ ni. Ṣẹ̀ṣẹ̀ máa gbọ́rú ẹ̀. So Imisi, take it easy. Take it easy. Wọ́n rí ìpò ẹlẹ́ẹ̀mẹ́ta. Wọ́n rí ìpò ẹlẹ́ẹ̀mẹ́wàá. Kò ń ṣe nǹkan tó dáa. Mi ní nǹkan tó dáa ni. But Ọlọ́run ti pa ẹlẹ́rìn. Àwọn tó wà surround ẹ̀ ìka ẹni wọ́n. They are your enemies. Ìyá yẹn yóò ṣì. Ìyá tó ṣe kíni kan. Ó rántí ọjọ́ gbogbo tó ṣe fún ìyá rẹ̀ yìí. Ó sì mọ̀ dá sunkún. Lẹ́nìkan kò sì ní síbẹ̀. Ìwọ tó wà comment sábẹ́ fídíò mi jẹ́ kó rí rẹ̀ pé o. Torí wọn ò pè sábẹ́ comment yìí. But ìyá mi sí. Tí máa ní nọ́mbà yín lọ́wọ́ ni. Èmi ò lówó tí mo fẹ́ gbé fún yín. Màá sọ fún yín pé ẹ má sọ̀rọ̀ kankan nípa ọ̀rọ̀ mi sí mọ́. Ẹ bá fẹ́ gbólọ́ mi sí kó lọ bá mi sí. Kó lọ bá Imisi. Àǹtí Imisi, well done. Èébú àlọ́ntàun abọ́ntànà ẹ̀. Mo fún ẹ lọ́dún kan. Èébú rẹ ló kù. Òun dánìsẹ̀ òun sọ̀rọ̀. Mo fún ẹ lọ́dún kan. Àǹtí Diola help you. Tí ìyá rẹ̀ bá bí Àǹtí Diola ò ní help ẹ. Come on with it. What is this? Kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbé? Ẹ wá sọ sòbí àdégbò. Ẹ sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí máa ké po sí ewo. Tó yẹ kẹ́ ẹ tẹ̀ kí ètùtù ní ò jábọ́. Ewo ti rọ̀ náà. Ẹ tẹ̀ kí ètùtù ní ẹ̀kú ọ̀bẹ náà. Ó wá mú oró sínú fún ìyá tó bí ẹ lọ́mọ. Ìwọ̀n bá tó ti rán aṣọ lórí social media yẹn. Ó ti tàbùkù ìyá rẹ̀ already. Wọ́n fàmọ́ra kó mọ fún ní nǹkan kó tọ́jú rẹ̀. Ó wá sọ pé kéde kan. Ó tàbùkù rẹ̀. Ó yẹ̀yẹ́ rẹ̀. Ó fi gòkè. Ó lè ṣe fún ẹ lóòótọ́. Àìró eléré àfi dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni. Mọ nǹkan tó bá sọ comment section mi o. Pé ìpọwọ́ tó fi ń táàpù yẹn. Kọ́ máa fẹ́ dàbá kó mọ́ mu gàrí síbẹ̀. Imisi is up to you. Kò sí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ju wípé èébú àlọ́ntàun àbọ̀ntànà ẹ̀ ibi náà láwà. By this time of next year tí wọ́n bá fi bú ẹ pèmí lọ́mọ àlè.